tó mo rò pé ẹ̀kọ́ ti fi ojú múmu hàn báyìí gbogbo wa rí wípé mùsùlùmí ni bandit gbogbo wa ti mọ̀ wípé àwọn agbénipamọ́ bowó lọ́wọ́ ẹbí ẹni àwọn mufti gbogbo àwọn gúnmí àwọn náà wà ń díẹ̀ ṣé àtiráyé báyìí gbogbo ìgbà tí à ń kígbe pápá ẹ̀yin kìrìsìtẹ́nì alàgbà kan wà ń bàdàn ń bẹ̀ yẹn tí bàbá Taku ti Jésù ti pọ̀ jù ẹ sọ fún kan lọ jókòó mọ̀kànmọ̀kàn ló yẹ kàn ọmọ àtó kàn ẹ́ wàá mọ̀ pé téèyàn bá pa ẹnu rẹ̀ mọ́ àgbàlagbà tí ò bá lè kẹun sọ̀rọ̀ ó máa padà kẹtàn sáré fi wọ́n lẹ̀ pẹ̀lẹ́sìn wọn sáà ní kán mọ́sẹ̀sìn wọn ni àbí wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè di Islamic country wọ́n fẹ́ ní wá lára wọ́n fẹ́ máa pa wá wọ́n fẹ́ lo sẹ̀ríà lọ lé wa lórí à ń pariwo ẹni adákẹ́ ẹ wo ọ̀nà tí wọ́n ń bá yọ bí ọjọ́ mélòó ni mò ń dìbọ́ǹkì fídíò mufti Muftau ní Ìwó nínú ibi tó ti ń sọ wípé sẹ̀ríà lọ ó ti come to stay kò dẹ̀ sí ẹni negotiation fún pé sẹ̀ríà lọ ó ṣetán táwọn fẹ́ gbà á nítorí pé wọ́n mọ ibi tí wọ́n pa tí wọ́n dé sí ṣùgbọ́n gbà tá sì rí túbà ìtàn bandit béèrè nǹkan mẹ́rin ìkíní 1 billion wọ́n máa lọ san sí Republic of Benin ẹ̀mẹ́gbà pé Gúnmi sọ fún wa wípé àwọn bandit ọmọ Nàìjíríà ni wọ́n àkáǹtì Benin Republic ṣe wá jẹ́ ta ni family wọn ní Republic of Benin nígbà tí ẹjọ́ ọmọ Nàìjíríà tó ní ara wa ni wọ́n lè lọ síbi kankan wọ́n lè lé wọn lọ ẹ kíyèsí o gbogbo ẹ̀yin èèyàn wọ́n fẹ́ gba elox méjì iPhone náà máa ń béèrè tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀kadà tó ṣe é wọ́gbó ó ti bọ́ sórí elox báyìí bákan náà gbogbo bandit tí wọ́n ti kó sí Agodi àti ilé ẹ̀wọ̀n míì kan tú wọn sílẹ̀ paríparí rẹ̀ Sharia lọ táwọn mùsùlùmí wá ń kígbe fún tí wọ́n ń pariwo fún onáfìdé ládé kárí ọmọkùnrin yìí gómìnà Ṣèyí Mákindé yóò dára fún wa ọba náà ní sí odò ọba kún iṣẹ́ ọba òṣè má jẹ́ odò ọba òṣè wọ̀ kí Ọlọ́run kó jọ gbogbo abiyamọ tọmọ wọn wà níbẹ̀ ẹ ṣe jẹ́ agbésọ́nà méjì tó bá yẹ pé gbàrà tí wọ́n wọ skul jọ gbogbo ọmọ yẹn ni wọ́n pa ariwo iná lápá lábàárà wa kẹ́dùn láti dákẹ́ wàhálà tó ń ṣẹlẹ̀ yìí ó ti di fàmífà lọ́rọ̀ ṣẹlẹ̀ àsìkúrò ọmọdé àsìkúrò ọmọdé ẹ̀ ńlá àsìkúrò ọmọdé ẹ̀wú ire ẹ̀ ń tó láàní ṣe ẹ̀wú ire ẹ ti fúnra yín lépè lórí rẹ̀ àmọ́ bí báńdíìtì tó wáyé ṣe máa lọ bá àsìkúrò ọmọdé sóníkọ́mọ padà bá àsìkúrò ọmọdé tí gbogbo ọmọdé ẹgbẹ́ wọn gbóhùn àdúrà sókè ní chọ́ọ̀chì fún wọn sóníkọ́mọ padà àfìgbésẹ̀ tó bá yẹ kágbé gbogbo àwọn tí wọ́n rẹ́rìn ẹlẹ́yà ní kọ̀kọ̀ tí wọ́n ní Christian ni wọ́n ń pa ṣọ́ọ̀ṣì ni wọ́n ti ń pa yín pàápàá ọ̀gbẹ́ni tí ń ta oògùn tiẹ̀ ọba Solomoni tó ní ẹgbẹ́ra yín lọ ẹ̀yin Christian kẹ́kẹ́ kí wọ́n pa yín ó yẹ kẹ́ ẹ ti mọ tó ń ṣe náà òun náà ń gba ránsọ́ọ̀mù tiẹ̀ lọ́wọ́ àwọn tó ń tajà fún tó ti lóun ti lọ kan ibùgbé àwọn ayé nígbà tó mọ̀ pé Ọlọ́run Kristẹni tí ò lè gba àwọn ọmọ yẹn kúrò tó sì mọ̀ pé Ọlọ́run mùsùlùmí ò lè gbà wọn Ọlọ́run tiẹ̀ kí ló ń dúró ṣe ó ṣe pé gbé kó lọ gbé àwọn ọmọ yẹn wá lọ́run kí gbogbo wa máa wá kan sára sí Ọlọ́run rẹ̀ ọjà ẹ̀ lọ́fẹ́ tà ẹ fìyẹn lẹ̀ sẹ́gbẹ́ kan ẹ fìyẹn lẹ̀ kò rọ́rọ̀ kankan sọ́nù Bíbélì ọjà ẹ̀ ló ń tà àwọn òrùka ẹ̀ àwọn gbẹ́rẹ́ ló fẹ́ máa tà mú wá padà sórí àwọn báńdíìtì ìgboro tí ń gbaṣẹ́ fún báńdíìtì inú igbó à ń pariwo pé ìpàdé Gúnmi nìbàdàn ó níbi tí ó forí sọ láti gbé wọn ti gbé ọmọ yìí ẹ jọ àwọn àáfàá mélòó apariwo ń gbà yẹn létà làwọn bálabàlà kan jáde bíi bẹ́líìtì ẹ̀rọ àwọn bàbá kan wà ní làákàyè wọ́n dẹ̀ ní làákàyè o bí wọ́n ṣe bàtà yé ara wọn jẹ́ àti tan ọmọ wọn lọ́jọ́ iwájú ni wọ́n ń wá ariwo ìró ẹkùn Sunday Igboho ni wọ́n ń pa ìró ẹkùn Sunday Igboho ni wọ́n ń pa
ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́n tí agbódegbà Gúnmi sọ fún wa níbí ká tó mọ ibi tá ń lọ. Látòrí ọ̀rọ̀ Gúnmi wọ́n padà sọ̀rọ̀ Gúnmi ibẹ̀ ìpínlẹ̀ tó ṣàlàyé fún yín nàbà wà mẹ́ta sọ̀rọ̀ ẹ̀ mọ́ bọ́ sí gbogbo wa ẹ̀ sì níjókòó yẹn ẹ̀yìn ká gbọ́ ọmọ Gúnmi ìtí Gúnmi ń ṣe kò yé yín. wọ́n bá bá yín pé ẹ̀ lè ká gbọ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ bí rè wọ́n ìtọ́lọ́pàá ń tẹ̀lé Gúnmi káàkiri ṣé ọlọ́pàá máa tẹ̀lé bandit terrorist tani Gúnmi Nàìjíríà mi ni. àti mọ Gúnmi àmọ́jú wọ́n tó sọ̀rọ̀ lọ. Gúnmi lágbódegbà fáwọn bandit. Gúnmi ni wọ́n kó àwọn ọmọ wa lọ bá. Gúnmi ni ló negotiate iye tí wọ́n gbà. Gúnmi àtẹ̀yìntẹ̀ ń sọ̀rọ̀ yìí lẹ́nìkan dìmáàndì fún Sharia law. Sójà rìtáyà sójà ni Gúnmi, dókítà ni Gúnmi, kíníkan ni Gúnmi, sí ọlọ́pàá máa tẹ̀lé bandit. Ta ni sọ fún yín? Ọ̀daràn tó le jù Nàìjíríà tó bá rówó san àgbà escort amọ̀jáyé. Nàìjíríà la pé gbogbo àwọn tó wà ń di wàhálà tó ń ṣẹlẹ̀ escort ń tẹ̀lé wọn. Ẹ jẹ́ n fìyẹn lẹ̀, mo fẹ́ fún yín fídíò bíi méjì kí táìmù yìí tó lọ. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run ẹ bá mi farabalẹ̀ wò ó. Ẹni tó yóò fi ọ̀dà àlejò náà tó yóò fi rí wọ̀ òun náà ni kò defend Islam àkọ́kọ́ ni kò accept yẹ ẹlẹ́kẹ̀ẹ́ ni kò ṣe kí ni o òun practice yẹ ẹlẹ́kẹ̀ẹ́ta òun ni kò ṣe kí ni òun defend yẹ defense yẹn náà ń pè ní jihad Africa ṣe jihad. Máa yé wa báyìí gbogbo àwa tí ò yé tẹ́lẹ̀ yóò ti máa wá yé wa gba Islam practice yẹ kó o bẹ̀rẹ̀ sí ṣe jihad. Jihad yẹn ní ìpànìyàn. Ẹ wá gbọ́n tí àwọn bàbá yìí ń sọ lẹ́nu tiwọn. arákùnrin bá wà lẹ́mọ̀ ẹsẹ̀ lè tó pé kí ìjọba yọ̀ǹda fún òun náà fẹ́ dá ẹ̀ka lẹ̀ fún àbúrò ààbò ìwúwo ẹ̀wà nínú. Níbi ọ̀sẹ̀ yìí, níbi ọ̀sẹ̀ yìí òun náà wà. Àwa yóò fara mọ́ ìwé mùsùlùmí gidi àwọn ọmọ ìdí ìwé tí ń fẹ́ àwọn olùdókòwò fara mọ́ lẹ́ka. Agbélé takọ́tà ìṣẹ́lá. Gbólóhùn tí mo fẹ́ lónìí yẹn ṣe tún fẹ́ dá wa padà sínú ẹbọ ni. Ṣé tún fẹ́ dá wa padà sínú ẹbọ ni. Ṣé tún fẹ́ dá wa padà sínú ẹbọ ni. Ìyẹn ni pé wọ́n ti pa wọ́n ti dé wọ́n ti rò pé jihad ti dé Sharia dẹ̀ ti wọlé Yorùbá. Bí Sunday Igboho bá gbó èrò ẹkùn wọnú igbó wọ́n fẹ́ dá wọn padà sínú ẹbọ ni. Ẹjẹ́ agbọ́n tí lẹ́gbàá wí táìmù yẹn ti lọ. Ẹ dákun mùsùlùmí nìkan ló mọ ìyá mùsùlùmí ẹlẹ́bùn kì í sọmọ ìyá wa o kírísítẹ́nì ò sọmọ ìyá wa o àbá ètò Yorùbá kan náà kún ìsọmọ ìyá tiwa mùsùlùmí tó bá jẹ́ Haúsá mùsùlùmí tó jẹ́ Fúlàní ọmọ ìyá wa ni wọ́n ti sìn láti jọmọ ìyá. Ẹ múra gbogbo ẹ̀yin ènìyàn ó yà mí lẹ́nu fún ẹ̀yin ọ̀dọ́ ìsoníṣẹ̀ṣiṣá ẹ̀yin ọ̀dọ́ tẹ jáde nísìnyí tẹ́ ń kọ̀ndẹ́mù kìrìsìtẹ́nì àwọn tọ́jú àwọn bàbá fún wa nílé mi tí rí kan jáde kan kọ̀ndẹ́mù kìrìsìtẹ́nì mi ò rí ìṣòro àti ìdààmú tí kìrìsìtẹ́nì kó bá Nàìjíríà bílẹ̀ Yorùbá but yóò dára fún wa ẹ bá ní pín ojú la fi sọ́ra o àbí ojú la fi sọ́rí wọ́n ti wà káàkiri ẹ múra gbogbo ẹ̀yin èèyàn a ò ní sọnù tọmọtọmọ. allegation tí wọ́n fi ń kan Islam tẹ́lẹ̀ òun náà ni ẹ̀sìn jàgídíjàgan àwa tó rí àwọn kan tí wọ́n ń fi orúkọ Islam pànìyàn kò sí gbogbo ẹ̀yin àfáà wa ẹ má dákẹ́ o kò sí ìsinmi mọ́ o kò sí ìsinmi mọ́ o àwọn subhanallah àwọn ẹni òkùnkùn yìí wọ́n wọ odidi ìlú wọ́n pa odidi ìlú run wọ́n pa ọkùnrin wọ́n pa obìnrin nílùú Kwara bẹ́ẹ̀ yẹn ni nílùú Kwara state wọ́n pa ọkùnrin wọ́n pa obìnrin wọ́n pa ọmọdé wọ́n pa àgbàlagbà tó jẹ́ pé Islam gan preach pé even tógun bá wà tí Islam bá gbé ogun dìde
ìyẹn tí nígbà tí àwọn ànábì Ọlọ́run sì ń jagun nínú rules ó ní pé wọn á gbọ́dọ̀ pa obìnrin, wọn á dẹ̀ gbọ́dọ̀ pa ọmọdé. àwọn tí wọ́n wá jáde lọ́sàn-án gan yìí tí wọ́n ń ṣe bísímìláhì Allahu akbar tí wọ́n ń dú àwọn èèyàn lọ́rùn, ẹ dákun lórúkọ Islam, lórúkọ ẹ̀sìn Islam, kí ni ká pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí? kí ni orúkọ wo la fẹ́ pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí? wọ́n ń fi Islam wọ́n ń bojú Islam jẹ́. orúkọ wo la fẹ́ pè wọ́n? wọ́n wá gbé jáde ní ìjẹta pé àwọn fẹ́ ṣe wàlímọ̀ fún àwọn ọmọ, àwọn bandit, àwọn apani, àwọn tó yẹ pé pípààyàn ni wọ́n fi ń sayọ̀yọ̀, àwọn arídùnnú, àwọn adunnú lórí pípààyàn. wọ́n ní àwọn fẹ́ ṣe wàlímọ̀ fún àwọn ọmọ lórúkọ Islam pé àwọn ti kún wọn ní àlùkùránì. sí ẹ̀sìn lélẹ́yìí. Islam kò kọ́ wa pé ká máa pànìyàn. Islam subhanallah. orin wo la fẹ́ kọ? ọ̀rọ̀ bá àwọn èèyàn ò lè gbé náà lù mọ́. bẹ́ẹ̀ sùn nínú ilé yín ẹ̀rù ń bà gbogbo àwọn ènìyàn because terrorism, bandit, kidnapping ó ti rampart. ẹ̀wọ̀n tó tún ṣẹlẹ̀ nílùú Ìbàdàn lénìí, ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ nílùú Ọ̀ṣun lénìí, ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ nílùú Ọ̀ṣun lánàá. ọ̀rọ̀ kidnapping, banditry, gbogbo ẹ̀ ó ti wá rampart, àti lẹ́kọ̀ọ́ ni, àti lọ́ṣun ni, àti lógùn ni. ìfọ̀kànbalẹ̀ ò sí nínú ìlú mọ́. inú ogbó làwọn èèyàn ti ń sá tẹ́lẹ̀. àwọn èèyàn ti sá kó inú ogbó, wọ́n ti lé àwọn èèyàn kó inú ogbó, wọ́n ti lé wọn wá náà lù. wọ́n ti lé àwọn èèyàn kó inú oko, wọ́n ti lé wọn wá náà lù. wọ́n ti lé àwọn èèyàn kó làbúlé, àwọn èèyàn ti sá wá náà lù. àwọn èèyàn wọ̀nyí, àwọn bandits, àwọn terrorists, wọ́n tún ti wá kúrò nínú ogbó, wọ́n tún ti wá mú àwọn èèyàn nínú ilé wọn. àwọn tí wọ́n sá nínú igbó, àwọn èèyàn wa tí wọ́n kúrò nínú igbó fún wọn, wọ́n tún ti wá ń lé àwọn èèyàn wa wá náà lù báyìí. everybody ò safe mọ́. kò sẹ́ni tó safe mọ́. kò sẹ́ni tó safe. kí la wá bá kí ẹ dákun. ẹni tí ń ṣẹlẹ̀ yìí ọlọ́wọ́ ìjọba nínú o. ọlọ́wọ́ ìjọba nínú o. tí ó bá lọ́wọ́ ìjọba nínú. how come tí apá ìjọba ò ní ká àwọn èèyàn wọ̀nyí? wọ́n tó ti ń wá ń ká àwọn èèyàn mọ́nú ilé. ìjọba Kwara wọ́n rí àwọn tí wọ́n kó lọ odidi ìlú kan ni wọ́n parun. àwọn tí wọ́n kó lọ nínú ìlú yẹn, ìjọba Kwara state wọ́n rí wọn gba alẹ́ dìísìn. àwọn èèyàn yẹn nínú àwọn bandit láwọn fẹ́ ti wàlímọ̀ fún. irú wàlímọ̀ òsìwò nìyẹn. sírú ẹ̀sìn wọn ni, sírú ẹ̀sìn tọ́lọ́run ló wọ́n gbà nìyẹn, sírú ìbádà tọ́lọ́run ló wọ́n gbà nìyẹn. ẹni ó sin Ọlọ́run pẹ̀lú inú mímọ́ àti ìpayọ̀ Ọlọ́run. ṣé kápánìyàn ṣẹ̀sìn ṣé lọ́lọ́run ló wọ́n gbà ni? ṣé tá a bá ti fi ipá lá ìkìlá àfi dín ní kọ́dí tá a bá yánà rúṣùdù mí náà dìgá yìí, kò sí ìfipámúni nínú ẹ̀sìn. Ọlọ́run ọba ti la ọ̀nà lẹ̀, ó fi gbó hàn wá, ó fi ọ̀nà hàn wá. nítorí bá wo ní kálukú ní kọ́tọ̀ nígbà tá a bá díwájú Ọlọ́run ọba á máa bọ́ lọ́run pàdé. ṣùgbọ́n àwọn kan ni wọ́n kó sí abẹ́ àwọn nǹkan wọ̀nyí. àwọn èèyàn kan ni wọ́n gọ sí abẹ́ bandit, abẹ́ terrorism tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè. àwọn kan ni wọ́n gọ sí abẹ́ rẹ̀. ó ti di politics. wọ́n ń fi ẹ̀mí wa sí politics lórílẹ̀‐èdè yìí ni. wọ́n ti ń fi ẹ̀mí wa sí politics. The sources of bandits, the sources of terrorism. Politics olókun ló kọ̀ sí gbogbo ẹ̀. ẹ̀wọ̀n tá a sọ ayé ara wa dà. tó ní kálukú bá lọ ní ìgboro báyìí tìfura ni. àtàfà àtọmọ kéwú trust ara wa mọ́, oníkálukú tìfura la fi rìn. gbogbo ẹ̀yin àfáà ẹ má dákẹ́, ẹ má dákẹ́, ẹ má jẹ́ kán sọ Islam lórúkọ burúkú. gbogbo ẹ̀yin àfáà wa ẹ má dákẹ́, ẹ má jẹ́ kán sọ Islam lórúkọ burúkú. Islam kọ́ léyìí. Islam tí òsínlá Muhammad mú wá kọ́ léyìí. Islam tí ànábì Muhammad mú wá, Islam pé Ọlọ́run ọba ò ní gba ẹ̀sìn ẹnìkan. Ata yuhibbu li akhihi ma yuhibbu li nafsihi. Ọlọ́run ò ní gba la yu'minu ahadukum. Ọlọ́run òsínlá Muhammad jẹ́ kó yé wa pé ẹnìkan ò ní nígbàgbọ́ nínú Ọlọ́run. ẹnìkan nínú yín ò ní nígbàgbọ́ nínú Ọlọ́run
ata yuhibba li akhihi ma yuhibbu li nafsi. Ó ìgbà tó bá tó fẹ́ràn ọmọ nìkejì ẹ bó ṣe fẹ́ràn ara rẹ̀. O tí ì di onígbàgbọ́ òdodo. O tí ì di onígbàgbọ́ òdodo. Ọ̀ǹtì tó bá tó fẹ́ràn ọmọ nìkejì ẹ bó ṣe fẹ́ràn ara rẹ̀. Sana kápá yàn gbowó sànàbí ṣe. Ká gbé ní pamọ́ gba ransom sànàbí ṣe. Ẹ̀yin Sálàfí 1990 gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn pẹ̀lú extremist ẹ̀yin extremist ẹ̀yin alátìjú ẹ̀sìn ẹ wo bí tí ẹ̀sìn ẹ wo bí tọ́rọ̀ ẹ̀sìn bá wà dé lórílẹ̀-èdè. Ẹ wo bí tí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá wà dé lórílẹ̀-èdè. Àwọn kan ló mẹ̀sìn sí àwọn kan ní wọ́n mẹ̀sìn sí. Àwọn kan ní alùsùnà wálé jàmáà. Àwọn kan ló tẹ̀lé ànábì dáadáa àwọn kan ní ó tẹ̀lé ànábì dáadáa. Ẹ wo bí tọ́rọ̀ ẹ̀sìn bá wà dé lórílẹ̀-èdè. Ìlú tán ti ṣẹ̀sìn gan wọ́n ní ìfọ̀kànbalẹ̀ jù wá lọ lórílẹ̀-èdè yìí náà. Ìlú tán ti ṣe ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ wọn ju ti àwọn tá a lá gbẹ́sìn rú lọ tá a lá dúró tọ́lọ́hún. Àwọn táwọn wàá ṣe tọ́lọ́hún wa tó yẹ pé ṣùgbọ́n ni wọ́n jókòó tì ìfọ̀kànbalẹ̀ ń bẹ wọ́n ní ìfọ̀kànbalẹ̀ ju àwọn tá a lá jókòó tọ́lọ́hún lọ. Ẹ dákun boko àwọn bandit àwọn Boko Haram aláwọn fẹ́ ṣe wàlímà fáwọn ọmọ ta ló fẹ́ lọ àtẹ́ǹdì wàlímà ọmọ sáwọn ìjọba ní ó lọ àtẹ́ǹdì wàlímà ni àbí àwọn òbí ọmọ àbí àwọn fámílì àwọn ọmọ tí wọ́n ti pa náà máa lọ àtẹ́ǹdì wàlímà. Gbogbo ẹni tó kọ́lé sáàrin ìgboro oníkálukú kan sùn ni ojú kan ló sùn ojú kan ò sùn. wọ́n ti ń wọnú òlùwà gbéyàn inú òlù náà ti lọ gbé àwọn tí wọ́n gbélé nílùú Ìbàdàn. Àánú Ọlọ́run ló kù lẹ́yìn kí ọ̀rọ̀ ẹja abẹ́lọ́run lóòótọ́ ṣùgbọ́n kó tó kan ìbẹ́lọ́run ipa wo ni àwọn tí wọ́n wà níjọba fẹ́ sà lórí security náà lù kò sí security àwọn ọlọ́pàá gan ti ń gbọdẹ police station gan wọ́n ti ń gba ọdẹ nígbà tọ́lọ́pàá ń gbọdẹ tọ́lọ́pàá ń bọ́ uniform kúrò lọ́rùn kí life àti property ló lè bá secure tó ń wọ mọ́fìtì láàrin ìlú. Ẹ dákun àwọn táwa tiẹ̀ tí àwọn ọlọ́pàá tí wọ́n ní amúnísàn tí wọ́n lè dojúkọ àwọn tó bá fẹ́ ṣẹlẹ̀ sàráàlú nìyẹn o ẹni tí ó wà sí amúnísàn lọ́wọ́ nǹkan kí ni kò ṣe. Ó yà ní lẹ́nu àwọn Boko Haram láwọn fẹ́ sí wàlímà fún ọkàn sáà ń yà mí lẹ́nu wọ́n fẹ́ sí wàlímà fáwọn ọmọ. Àwọn bandit àwọn agbénipa fẹ́ sí wàlímà fún ọmọ. Irú ẹ̀kọ́ wo ni wọ́n kọ́ àwọn ọmọ yẹn náà? Ẹ dákun sírú àwọn tó fẹ́ sí wàlímà fún yẹn wọ́n á dẹ̀ kẹ́kọ̀ọ́ tán àwọn yẹn ó dé sáàrin wa àwọn náà láwọn fẹ́ máa kọ́yàn lẹ́kọ̀ọ́. Ẹ wo tán ti máa lọ gbìn sí àwọn ọmọ kéékèèké yẹn àwọn tán kó lọ láti bí ọdún kan sọ́dún kan àbọ̀. Ẹ wo kí ni tán ti lọ gbìn sí wọn lórí kí ni tán ti lọ gbìn sí wọn lẹ́mìí. Tí wọ́n bá irú ọmọ ìtàn bá padà fọ́n sáàrin wa virus ni wọ́n ti di virus. Wọ́n kó àwọn ọmọ yẹn lọ láti ìjọ yìí àwọn ìjọba orí wọn gbà àgbọ̀ nǹkan kan lórí wọn mọ́. Ẹ dájú o. Kódà n tá a ṣe sírò ọ̀rọ̀ yìí kò yé mi mọ́ o wàláhì kò yé mi mọ́. Àwọn èèyàn ò lè rìn nínú ìlú fílẹ̀ mọ́ ọmọ ò lọ skul mọ́ àwọn ọmọ ò lè lọ skul mọ́. Àwọn èèyàn wá dẹ́n tí ń ra tracker tí wọ́n fi tracker sọmọ lára. Àwọn èèyàn wá dẹ́n tí ń ra tracker tí ń fi tracker sára jáde. Àwọn track àwọn ọmọ kiri ìgboro. Ọdún mélòó la fẹ́ ṣe léyìí dà?
gbogbo àwọn gọ́vnà wa ní south west gbogbo wọn náà kọtí ọgbọ́n yìí wọn àti ẹ̀sẹ̀ bí ẹni pé nǹkan kan ṣẹlẹ̀ wọn àti bí ẹni pé nǹkan kan ṣẹlẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba gbogbo wọn jókòó gbogbo wọn ń wòran sódùgbà tó bá tó ń gbé olórí wọn ti ń gbé wọn náà ó ti ń ka àwọn ọba ẹ lọ sí Ìlọrin gbogbo àwọn ọba tán wà ní Kwara State wọn gbádùn mọ́ gbogbo àwọn ọba Kwara State wọn ní fọkànbalẹ̀ mọ́ gbogbo wọn ti sáko láàfin tán nígbà tí wọ́n bá lé àwọn ọba kó láàfin kí la aráàlú fẹ́ sí ọba fò fẹ́ǹsì ọ̀sá lọ ẹ dákun sẹ́ni pé aráàlú ti wà ní wàhálà wọ́n wọ ààfin wọ́n kọ́kọ́ pa ọba àlú ẹ pé gbogbo àwọn aráàlú wọ́n ti kàjàgbà wọ́n ti wà gbogbo àwọn bandits àwọn terrorists wọ́n ti wà láàrin gbogbo wa o wọ́n ti wà láàrin wa o kò sí fọkànbalẹ̀ mọ́ náà lú o kò sí fọkànbalẹ̀ mọ́ o kò sí ìfọkànbalẹ̀ kankan mọ́ o àánú Ọlọ́run ló kù fún oníkálukú o àánú Ọlọ́run ló kù báyìí o. àánú Ọlọ́run ló kù o àánú Ọlọ́run ló kù fún oníkálukú o àánú Ọlọ́run ló kù báyìí oníkálukú sì dira lọ dira gbogbo gbẹ́rẹ́ tó bá mọ̀ tó bá sì lọ dira tán tó bá tún lọ dira tó bá rí bàmọ́ dúró òótọ́ ọ̀rọ̀ ni tó bá lọ dira tó bá rí èèyàn kan tí ń gbé bàmọ́ tó ń gbọ́ takòtakò tó máa ń sáré lọ ni torí tán bá yìnbọn mọ́ ọba kan nílùú Kwara wọn náà yàn yìnbọn mọ́ ìbọn ọ̀ràn wọn sá so wọn nígbà tí wọ́n súnmọ́ tán bẹ̀rẹ̀ sí ní fọ́n kan mọ́ lórí tí wọ́n fi lùpa wọ́n lùpa ni o wọ́n lùpa ni o kó ní kálukú wọ ní kọ́ ọmọ bó ṣe fẹ́ sàṣàlà fẹ́mi ara rẹ o ìjọba kankan ò ṣetán láti gbé anybody o ẹ wọ àwọn ọmọ tí wọ́n kó lọ ní Ògbómọ̀ṣọ́ wọn kàn negotiate ni bí ìjọba Kwara ṣe negotiate wọn negotiate wọn àrí kankan gbà náà àwọn ọmọ yẹn ní Kwara State o àwọn ọmọ yẹn náà fẹ́ sọ àlùmọ́ fún nísìnyí o àwọn ọmọ yẹn náà fẹ́ sọ àlùmọ́ fún nísìnyí o ẹ wo iye ọjọ́ ẹ wo iye oṣù náà ti kó àwọn ọmọ yẹn lọ wọ́n pa bàbá ọmọ mi wọ́n pa ìyá ọmọ mi wọ́n pa gbogbo fámìlì ọmọ mi run wọ́n dẹ̀ kún wọn lọ láti ìjọ yìí ìjọba Kwara State wọn ràn ọmọ gbàdúrà yẹn di sin tí ọba jẹ́ pé àwọn Boko Haram yẹn àwọn bandits yẹn wọ́n announce káwọn fẹ́ sọ àlùmọ́ fún àwọn ọmọ ẹ wá dúró àwọn ọmọ tí wọ́n kó lọ wọn náà ti graduate irú ẹ̀sìn wọn náà lọ kọ́ wọn irú kí náà lọ kọ́ wọn ọlọ́mọ mà lájú kalẹ̀ àwọn èèyàn wọn máa ń ba ẹ̀sìn rẹ jẹ́ ìwọ ọlọ́mọ wà láwà gbogbo ẹ̀yin àfa wa ẹ má dákẹ́ o ẹ jẹ́ kódà kò yẹ ká bu ẹnu ká jẹ́ kó yé gbogbo ayé pé ẹ̀sìn Islam kọ́ lílé yìí Islam ọkọ wa ní gbogbo ilé tí ń ṣẹlẹ̀ yìí Islam does not support terrorism Islam does not support banditry Islam does not support kidnapping. Introducing. ẹ kó àwọn ọmọ lọ láti ẹjọ́ yìí àwọn ọmọ tí wọ́n kó lọ l'Ógbómọ̀ṣọ́ ìjọba orí wọn gbà kí ìjọ government in power people in power government tó yẹ pé gbogbo tí ń jẹ́ agbára ń bẹ lọ́wọ́ wọn kán sọ pé wọ́n rí àwọn èèyàn ẹ dákun ṣé kìí ṣe abẹ́ ọ̀run yìí ni wọ́n kó wọn sí ni ṣé kìí ṣe Nàìjíríà wa yìí ni àwọn tí wọ́n kó yẹn wà ní. eléyìí ọlọ́wọ́ nínú o wo ohun tí ń ṣẹlẹ̀ sí ọmọ mẹ́kúnnú àwọn fi ẹ̀mí wá sí politics ni o wọ́n fẹ̀mí wá sí politics ni o. irú ìgbé ayé wo làwọn tán kó lọ fẹ́ máa gbé nínú ibi tán gbé wọn tán kó wọn lọ iye ọjọ́ tí wọ́n lò yẹn tán bá padà dé gan ṣé wọ́n lè lo ìṣẹ̀mí wọn pẹ̀lú àlàáfíà mọ́ question ni ṣé wọ́n lè lo ìṣẹ̀mí wọn pẹ̀lú àlàáfíà mọ́ ẹ wọ àwọn tán náà fẹ́ sí wàlímọ̀ fún wọn sì wàlímọ̀ fáwọn ọmọ ọlọ́mọ inú ọmọ tí wọ́n kó lọ kírísítẹ́nì bẹ́ẹ̀ àwọn tán fẹ́ sí wàlímọ̀ fún tán lọ fagídí fún wọn ní ẹ̀sìn tán lọ fagídí ti ẹ̀sìn bọ̀ wọn lórí ní tipátipá ọmọ babaláwo bẹ́ẹ̀ ọmọ kírísítẹ́nì bẹ́ẹ̀ ọmọ ẹni tí ò tiẹ̀ ní íńtírẹ́sì sí ẹ̀sìn Islam ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ọmọ díkínẹ́sì bẹ́ẹ̀ ọmọ díkín bẹ́ẹ̀ wọ́n kó wọn lọ ọmọ àfáà bẹ́ẹ̀ ọmọ ìmáàmù bẹ́ẹ̀ ṣé Islam sọ pé ká ẹni tí ó bá ti gba Islam àfi dandan ká pa Islam gbogbo ogun tí ò sí lá Muhammad jà pátá wọ́n gbógun ti ni òun kọ́ ló gbógun ti yàn ọ̀rọ̀ yìí ọlọ́wọ́ kan nínú èmi ọmọ bá ti fẹ́ ṣe o.
ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi tí n bá sọ fún yín wípé mi ò gbọ́ wípé wọ́n lọ kó àwọn another 36 ní Kaduna nílùú church ẹ̀yin tẹ́ wo mi ṣe ti gbọ́ yẹn ẹ jẹ́ tún sáré ṣe lè fún yín ẹ jẹ́ tún sáré ṣe kíni kí tún sáré sọ fún yín kí tó wá play video fún yín kẹ́ tó wá wò yẹn àwọn 36 people tí bá sọ fún yín pé kì í ṣe gbogbo nǹkan tó lọ nínú Nàìjíríà yẹn làwọn èèyàn mọ̀ aburú dẹ̀ pé aburú wọn ṣẹ́ ìṣẹ̀lẹ̀ bí ṣẹlẹ̀ ní Nàìjíríà yẹn all the time ní gbogbo ìgbà ìṣẹ̀lẹ̀ ibi ṣẹlẹ̀ ní Nàìjíríà ní gbogbo ìgbà tí ẹnu ò gbà ròyìn ẹ̀ wọ́n dìmáàdì fún 1 billion pẹ̀lú ọ̀kadà 37 ní Boko Haram dìmáàdì fún that is to say mo ṣe program kan ní few days ago mo lẹ́yìn èèyàn àwọn kí ló ti ń pè àwọn èèyàn tó wà lọ́dọ̀ àwọn Boko Haram yìí tí wọ́n bá calculate ẹ má bínú o tí wọ́n bá calculate dáadáa wọ́n máa lé ní thousands láwọn tó wà lọ́dọ̀ àwọn Boko Haram táwọn Boko Haram kó tí wọ́n bá ka iye nọ́mbà wọn wàhálà wọ́n fẹ́ wọ 5,000 people tó wà lọ́dọ̀ àwọn Boko Haram àwọn 400 kó wọ́n tí ni wọ́n gbà jáde àwọn 280 people wọ́n tí ni wọ́n gbà jáde ibo ni Boko Haram tọ́jú gbogbo wọn sí nínú Nàìjíríà àwọn ọmọ school àtàwọn teacher 47 wọ́n tí ni wọ́n gbà àwọn tí church ní Kano tọ́lọ́pọ̀ ní church ní Kano àwọn 35 mo gbọ́ yẹ báyìí mo gbọ́ báyìí mo tún lánúlẹ̀ ní pé kí ló ṣẹlẹ̀ ṣé pé àwọn nǹkan tó tó yé ìṣẹ̀lẹ̀ ṣáyé gbogbo ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ Nàìjíríà kì í ṣẹlẹ̀ Yorùbá nìkan ọlá wípé àwọn ọmọ Yorùbá àwa ní voice a ní voice dáadáa ara máa ń ta wá gan òun ló fi jẹ́ pé títí ilẹ̀ wa lórí jù gbọ́ mi ló fi jẹ́ wípé títí ilẹ̀ wa òun lórí jù wọ́n kó wọn ní Kano wọ́n kó wọn ní Borno wọ́n kó wọn káàkiri nínú Nàìjíríà yẹn bọ́dẹ̀ ṣe ń kó wọn ni wọ́n pa àwọn tó máa pa wọ́n gba ransom lórí àwọn tó máa gba ransom wọ́n camp àwọn tó máa camp nísìn àwọn tó kó ní church ní Kano yẹn àwọn 35 people wọ́n dẹ̀ demand fún 1 billion èèyàn mélòó ló gbọ́ yẹn èèyàn mélòó ló mọ̀ pé irú yẹn tún ṣẹlẹ̀ wọ́n demand fún 1 billion wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ láàrin àná Saturday ni wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ mo mọ̀ pé Sunday lè máa wo programu yìí ẹ̀yin ti Naija Sunday lè máa wò Saturday alẹ́ Saturday later wa Saturday ni mo fi ṣe fídíò yìí màá release ẹ̀ ní time wa ò papọ̀ kàṣà sọ pé màá release ẹ̀ Sunday ṣá so alẹ́ èní tí mo ṣe fídíò which is Saturday 23rd ẹ jẹ́ kí n fi date and time wọ̀nyí kẹ́ lè mọ̀ pé ṣe rí báyìí ṣe ti rí ẹ ti rí date kẹ́ lè mọ̀ pé Saturday ni mo ṣe program yìí ṣe ti rí òun nìyí ẹ ti mọ̀ pé Lady K yìí ó máa come with evidence ni kò ní báyìí wọ́n parọ́ láíláí òun nìyí tẹ́ bá rí báyìí Saturday tí mo ṣe program yìí làwọn Boko Haram ni wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ iye tó fẹ́ gbà lórí àwọn people yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ iye tí àwọn fẹ́ gbà wípé àwọn fẹ́ gba 1 billion láti ìgbà tó ti lọ kó àwọn people yẹn ní church ní Kaduna tó dẹ̀ wá wọn àwọn Boko Haram ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ wípé àwọn fẹ́ gba 1 billion pẹ̀lú ọ̀kadà 37 àwọn ọmọ wa tó kó àti ìmọ̀ye tó fẹ́ gbà ìjọba ti pariwo síta wípé ó yá ẹ pè ẹ sọ iye tẹ́ bá fẹ́ gbà nítorí ìjọba Nàìjíríà kò tí mọ location bí tó kó àwọn ọmọ yẹn sí ṣé ẹ fẹ́ gbọ́ mo ń fi àsìkò yìí sọ fún yín wípé wọn ò tí ì rí òkú tíṣà gbà gbogbo tó ní kálukú ṣe prógrámù tó ló gbé fídíò òkú àwọn ẹni ẹlẹ́ni tó fi sọ wípé àwọn ti sin tíṣà wọ́n ti ṣe èmi Lédìkẹ́ ìfẹ́ Olúwa mo sọ fún yín pé wọn ò tí ì sin tíṣà mo ní fídíò tí àbúrò tíṣà ṣẹ̀ṣẹ̀ ṣe mo ní lọ́wọ́ tí wọ́n dẹ̀ sọ fún àbúrò tíṣà pé but ààyè lórí social media wípé wọ́n ti sin ẹ̀gbọ́n yín wọ́n ní níbo àwọn ò tiẹ̀ tí ì rí òkú wọ́n ní ìjọba ò dẹ̀ ránṣẹ́ sí àwọn àbúrò tó tẹ̀lé tíṣà gangan kẹ́lẹ̀ mọ́ bí tó wọ́ọ̀sì sí àbúrò tó tẹ̀lé tíṣà ó ní àwọn ò tiẹ̀ rí traces àwọn ò receive message kankan láti ọ̀dọ̀ ìjọba
ṣe bí mo ṣe program tí mo gbé fídíò ìyàwó teacher wa ẹ̀yin tẹ́ bá tí wò wà lórí YouTube tẹ́ tí wò mí ẹ lọ wò tí mo kọ ìyàwó teacher ti sọ̀rọ̀ ó bẹ̀bẹ̀ tí wọ́n mọ̀ yẹn bẹ̀bẹ̀ pé kó jọ kó jẹ́ kọ́kọ́ òun lójú orí bẹ́ẹ̀ dẹ̀ làwọn kan sọ wípé teacher yẹn ò bímọ àbúrò ọmọ yìí ọmọ bàbá ẹ̀ ẹni tó bílé teacher gangan ó ti sọ̀rọ̀ báyìí sìn ó ní teacher bímọ 18 years rẹ tó ṣe wedding àwọn ò tí rí òkú ẹ̀ ìjọba ò dẹ̀ ránṣẹ́ kankan sí àwọn so àwọn ń bẹ gbogbo ènìyàn kó má gbé fake news wípé àwọn ti sòkú ẹ̀gbọ́n àwọn ọlọ́run ò tí rí òkú ẹ̀ àwọn ò dẹ̀ gba mẹ́sẹ̀jì kankan látọ̀dọ̀ ìjọba ò yọjú sí àwọn ṣẹtìrí nàìjíríà that is to say àti mọye tí Boko Haram fẹ́ demand fún àwọn ọmọ tọ́kọ́ àwọn ti Kaduna ló ṣẹ̀ṣẹ̀ wá sọ iye táwọn fẹ́ gbà pé àwọn fẹ́ gba 1 billion pẹ̀lú ọ̀kadà 37 káwọn lè release èèyàn 35 now àwọn tó máa gbà wá tọ́nà wọ́n dẹ̀ fún wọn ṣe wọ́n ti wá balẹ̀ bìbà sílùú Nàìjíríà báyìí sí pẹ̀lú ọkọ̀ ogun ńláńlá mẹ́ta wọ́n gbé kan sí bọ̀nú ẹ̀jẹ̀ wá fetí ara yín gbọ́ kẹ́dẹ̀ bá wo fídíò bọ́ ṣe land ibi tó kó wọn sí. Deployed 3 military aircraft into Nigeria between Thursday and Friday, and the 3 of them landed in 3 different locations. One landed in Borno. This particular one came in with heavy material, drones, and all kinds of military weapons and ammunition in Borno Air Base, while one landed in Kaduna Military Depot. This particular one is said to have been coming from Ghana, and it came with military troops. Listen to the full reports of what has happened between this Thursday and Friday. The US is now putting action into their work. United States military aircraft have landed in Maiduguri, the capital of Borno State, marking the beginning of a major deployment of American troops to Nigeria to assist in the fight against terrorism. A military plane touched down at the airbase in Maiduguri on Thursday night, followed by additional aircraft on Friday carrying equipment, ammunition, and personnel. By Friday evening, 3 American planes were spotted at the base with equipment being offloaded under the supervision of U.S. military personnel. This represents the first wave of approximately 200 American intelligence analysts, advisors, and trainers who will be working alongside Nigerian forces in targeted counter-terrorism operations. The deployment has been confirmed by both Nigerian and American officials, with Major General Samaila Uba, spokesman for Nigeria's defense headquarters, stating that the United States is providing troops to assist in training and technical support. The initial group of roughly 100 troops will steadily arrive over the weekend, with additional aircraft carrying more personnel and equipment expected to land in the coming weeks. These flights are just the beginning of what will be a continuous stream of military transport planes landing at 3 main locations across Nigeria, according to a U.S. Defense Department official who spoke on condition of anonymity. The American troops are not coming for combat roles, but rather to provide specialized expertise that the Nigerian military currently lacks. Their mission includes capacity building, professional military education, intelligence sharing, logistics support, and strategic dialogue aimed at addressing terrorism and transnational threats. Because these troops are landing in remote locations with limited infrastructure, much of their early work will involve setting up secure communications, establishing base infrastructure, and ensuring operational security in collaboration with their Nigerian counterparts. The deployment will supplement a small team of American advisors who have already been on the ground in Nigeria for some time. This unprecedented military cooperation between Nigeria and the United States follows months of escalating pressure from President Donald Trump, who has been sharply critical of the Nigerian government for what he describes as its failure to protect Christians from deadly attacks by Islamist militants and armed militias. In late December, President Trump ordered a surprise missile strike in Nigeria on Christmas Day, targeting what he called terrorist camps in Sokoto State. The strikes were symbolic, with Trump later acknowledging that he deliberately timed the operation to deliver what he called a Christmas present to the insurgents. He had previously threatened to go into Nigeria with military force if the violence against Christians did not stop, describing it as an existential threat to Christianity. If you are finding this report informative and want to understand how international military cooperation works and what it means for Nigeria's security, please hit that like button and subscribe to this channel so you never miss critical updates on developments that affect our country. However, the Nigerian characterization of Nigerian officials maintain that terrorist groups, including Boko Haram and ISIS West Africa, have made no distinction between Christians and Muslims in their attacks, with extremists killing thousands of people at churches, mosques, and villages without discrimination.
Beyond religious sectarianism, Nigerian authorities emphasize that much of the violence also stems from long-standing disputes over land and water resources between farming and herding communities, particularly in the Middle Belt region, where climate change and population growth have intensified competition for scarce resources. Moving forward, the combined US and Nigerian forces will build joint mission planning capabilities, relying on intelligence gathered from both Nigerian and American sources. This includes data from US surveillance flights that have been operating from a base in neighboring Ghana since late last year. The surveillance operations provide real-time information about terrorist movements, hideouts, and planned attacks, which will be crucial in targeting high-value individuals and disrupting terrorist networks. The Americans bring advanced drone technology, precision air capabilities, and sophisticated intelligence gathering tools that Nigeria does not currently possess in sufficient quantities. While General Uba declined to say exactly how long the American troops would be deployed in Nigeria, Pentagon officials have suggested that this specific mission is temporary and focused on supporting a particular set of operations. The flow of forces is scheduled to last for a couple of months, though officials have indicated that successful joint operations could lead to further deployments in the future. This represents a significant shift in U.S. military engagement in West Africa, particularly after America was forced to abandon its bases in neighboring Niger following a military coup in that country in 2024. Security and defense experts have weighed in on the deployment, describing it as technical support rather than a combat mission. Retired Army Intelligence Corps officer Chris Andrew explained that the Americans are bringing specialized expertise, particularly in drone operations and precision air capabilities, not frontline fighters. The focus is on training Nigerian personnel to use advanced equipment, improving intelligence gathering and analysis, and helping the military develop more effective strategies for combating terrorism. This approach is meant to build Nigeria's long-term capacity to handle its security challenges independently rather than creating dependence on foreign troops. General Dagvin Anderson, commander of U.S. Africa Command, emphasized that this mission is focused on partnership and mutual respect for Nigeria's sovereignty. All engagements will be conducted in accordance with existing bilateral frameworks, with Nigerian forces remaining fully in charge of all operations and decision-making on the ground. The goal is to protect innocent lives and disrupt violent extremist organizations wherever they operate, while respecting the territorial integrity and independence of partner nations. The arrival of U.S. troops in Maiduguri carries symbolic significance, as the city has been the epicenter of the Boko Haram insurgency for a decade. Maiduguri has endured countless suicide bombings, attacks, and displacement of millions of people, making it a fitting location for international efforts to combat terrorism. The presence of American forces sends a message to terrorist groups that they now face not just the Nigerian military, but also the technological and intelligence capabilities of the United States military. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, òun lẹ ti gbọ́ yẹn o. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o. Ìgbésẹ̀ tó ń gbé nìyẹn báyìí o. Ẹ rí pé kì í ṣèròyìn ẹlẹ́jẹ̀. Ẹ rí pé lè yóò ṣèròyìn ẹlẹ́jẹ̀ because wọ́n ti brainwash wa nínú Nàìjíríà. Gbogbo ọ̀nà ni wọ́n ti gbà sọ ọ̀tá wa sínú ìgbèkùn nínú Nàìjíríà. Bí ká yí òtítọ́ ká dẹ̀ máa pè nírọ́. Ká máa fetí wa gbọ́rọ̀ báyìí ká dẹ̀ ní kò sí nǹkan kan tó sọ̀rọ̀. Afẹ́fẹ́ lásán ló ń fẹ́ ní ibi tí wọ́n bá wa dé lórílẹ̀-èdè Nàìjíríà yẹn. Now níbi tó wá lọ ìsìn, àwọn Boko Haram òjò ni wọ́n tí wọn ò láwọn ò ní wọlé. Kí ló nílé wa fẹ́ ṣe? Báwo làwa náà ṣe máa jẹ́ kó yé wọn wípé àwa náà ò ní gbà fún wọn? Ibi tí gbogbo ẹ̀ wọ́n gbà lọ yìí, ibo lamọ̀ tó máa yọrí sí? Ibo lamọ̀ tó máa yọrí sí ọmọ Yorùbá tàtà? Ẹjẹ́ abira wa léèrè, ẹjẹ́ abara wa sọ ètò ìjọ òkodoro ọ̀rọ̀. Ibo lamọ̀ tó máa yọrí sí? Níbi tó ń lọ yìí. Ẹ wo àwọn nǹkan tó pera wọn ní kíní kan tó láwọn reject pé kí Sunday Igboho kó jáde láti protect ilẹ̀ Yorùbá. Kì í ṣe àwọn ọmọ Yorùbá ló sọ o. Wọ́n láwọn woman rights freedom fighter kíní kan. Wọ́n reject ẹ̀. It has shows pé gbogbo àwọn tí wọ́n pera wọn ní ẹgbẹ́ yẹn wọ́n ṣiṣẹ́ fún Boko Haram. Because tí ẹ bá ṣiṣẹ́ fún Boko Haram, èèyàn kò ní dìde wípé òun fẹ́ gbà wá pẹ̀lú tó ń ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́, ibo làwọn church ti fẹ́ rí 1 billion àti ọ̀kadà 37 tó fẹ́ lọ fi gba àwọn èèyàn sílẹ̀. Àwọn ọmọ tí wọ́n kó, ṣé àmọ́ ọjọ́ tó ti dà báyìí tí àwọn ọmọ yẹn ti fi wà nínú igbó? Ipò wo làwọn ọmọ kéékèèké yẹn máa wà? Kò wá ṣàwọn nìkan o, àwọn tó ti kó before wọn kọ́. Àwọn people ti kó before wọn kọ́. Àwọn 400 tó ti kó. Ipò wo la mọ̀ táwọn yẹn wà mọ̀ báyìí sí?
ṣé Boko Haram ní oúnjẹ tó fẹ́ fún àwọn people yẹn jẹ tí wọ́n máa wà okay wípé okay kọ́ tiẹ̀ máa jẹ oúnjẹ pé gbà manage ẹ̀ ṣé Boko Haram máa fún wọn àbí oúnjẹ gbà kan fi nǹkan sínú kí àwọn ọdún ẹlẹ́mọ̀ wípé yes ó ṣe ó sì fi nǹkan síkùn ṣé Boko Haram máa fún wọn. Ìdí nìyí tó fi jẹ́ wípé gbogbo wa la níṣẹ́ tó pọ̀ láti ṣe lórí ìrìn àjò yìí. Ní ìkórí Saturday yìí gbogbo wa pátápátá a ní iṣẹ́ tó pọ̀ tá fẹ́ ṣe. K'Elédùmarè kó ràn wá lọ́wọ́. Bí àwọn ilé ìṣe kóra wọn wọlé yìí káwọn orílẹ̀-èdè mi náà tún gbórí wọlé. Gbogbo èyí tẹ́ ẹ bá wa ń share video tẹ́ ẹ bá wa send mail tẹ́ ẹ bá wa send àwọn letters lọ sí diaspora láti lè fi call fún international help please ẹ jọ̀ọ́ ẹ continue ẹ má ti dáwọ́ ẹ̀ dúró. Ẹ má ti dáwọ́ ẹ̀ dúró ojú òní tì yín. Àṣejèrè ni gbogbo wa máa ṣe. Ọmọ Yorùbá ẹ má sùn ẹ jẹ́ ká mọ ọmọ ẹni tá ń ṣe. Ojú òní tì wá. Ẹ bá mi share ètò yìí. Opinion titi yín ẹ kọ sí comment section. Bóde jádùúrà náà lẹ fẹ́ gbà fún ilẹ̀ Yorùbá ẹ kọ sí comment section. Ẹ má wá gbàgbé tó ṣe pápá bari. Ẹ bá mi like ètò yìí. Ó ṣe pàtàkì ó ṣe kókó ojú òní tì yín. Ẹ rí pẹ̀lú dọ́ mẹ́ta yìí mo ń wá léraléra nítorí pé kíni wọ́n ní tí a bá dojú iṣẹ́ ṣíṣe là ń ṣe. Wọ́n ní tí a bá dé ojú iṣẹ́ ṣíṣe là ń ṣe. Ojú iṣẹ́ la wà báyìí sìn láti lè máa jẹ́ kí gbogbo nǹkan tó lọ ìkó máa tó àwọn èèyàn wa létí kó máa mọ̀. Mo ń sọ fún yín pé bí mo ṣe jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí mi ò lè máa sí online ní ojúmọ́ mi ò mọ̀ pé wọ́n kó àwọn kan ní church. Mi ò mọ̀ tí ó bá ṣègbà tí wọ́n release iye tí wọ́n fẹ́ gbà pé àwọn fẹ́ gba 1 billion pẹ̀lú ọ̀kadà 37 mo lanúlẹ̀ ní ẹ̀lẹ́ mọ́ bí mo ṣe pariwo nígbà tó ju kíní yẹn sí mi mo ní so wọ́n lọ kó àwọn kan ní Kaduna ní church kódà wọ́n tún ya fọ́tò church yẹn sí gbàgàdà wọ́n tún ya fọ́tò church yẹn gbàgàdà ni wọ́n yà kẹ́ máa wáyé lóde. Mi ò mọ̀ òun tó lè mú èmi gan tí mi ò mọ̀ so many things tó lọ. Àwọn kan wà tí wọn ò tiẹ̀ gbọ́ rárá. Àwọn kan wà ní Nàìjíríà yẹn wọn ò gbọ́ anything. Ó pẹ̀lú kan tí wọn ò ṣe tó pé jẹ́ kó rí nínú. Àwọn táwa ní diaspora látún pe attention wọn tó wà nílé. Ẹlòmíà ní ẹ̀yin tẹ́ wá ní òyìnbó èyí mọ̀ máa tètè mọ ohun tó bá ń ṣẹlẹ̀ Nàìjíríà kí àwọn ọmọ kọ̀ọ̀kan báwo ló ṣe fẹ́ mọ̀ kò sí náà. Èyí tó bá tún níná tó bá ṣe data tó ṣe íńtánẹ́ẹ̀tì kò ní rí íńtánẹ́ẹ̀tì lò íńtánẹ́ẹ̀tì á máa pòyì ní bí iṣẹ́ àbábà á máa pòyì bí iṣẹ́ àbábà. Ìjọ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dá ọmọ Yorùbá ojú òní tí wá o ẹ bá mi fọ́ ètò yìí ẹ bá mi fọ́ sí ìgboro ayé ẹ má wá gbàgbé nílẹ̀ DK African Store ẹ má torí pé mo ṣe programu lé àgbà mo ti ṣe ṣọ́ọ̀bù bí o ti ṣe programu lulẹ̀ bọ́tẹ́lẹ̀ tí bá ní kí n jẹ́ kó dàárọ̀ tí bá dé ṣọ́ọ̀bù kí tó ṣe mo máa tún ní programu mi tí mo fẹ́ ṣe because àsìkò yìí back to back ìná gbọ́dọ̀ máa update àwọn èèyàn wa kọ́ máa mọ bó ṣe ń lọ kójú ọ̀gànjọ́ òun ni mo bá tají tí mo fẹ́ ṣe prayer mi tí mo lọ sí online tí mo rí information kan tí mo tún lè fún wa create awareness fún àwọn ọmọ Yorùbá tí a ò ní bá wọn kú sínú ilà yìí lo Nàìjíríà wà láì máa dìde máa ṣe kí á ní máa dìde lórí bẹ́ẹ̀dì tí máa wá ṣe tí ò pẹ́ kò sí kan tó fi ṣèyàn so ẹ bá mi share ẹ máa sọ pé mo ṣe program lé kẹ́ máa patronize mi ẹ̀yin mọ́mì mi ẹ̀yin tẹ́ fẹ́ glow tẹ́ fẹ́ kí skin yín kó jáde síta ẹ mọ̀ pé ẹlòmíì tó bá tọ́nà yẹyẹyẹ lójú ẹ̀ máa ṣe rí iná bọ́ọ̀bù kékeré kan ni mo tàn níbi tí mo ti ń ṣe program yìí iná bọ́ọ̀bù kékeré David Maria iná ló jẹ́ kó rí bẹ́ẹ̀ kíríkan gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ kí skin yín kó glow kí skin yín kó jáde dáadáa tẹ́ fẹ́ mọ́ látòkè délẹ̀ kẹ́ bọ́ra lẹ̀ báyìí kó rí dádì tẹ́lẹ̀ pé yéé ọmọ ló dùn báyìí ọmọ ló da tó yìí mo ní cream tẹ́ máa lò mo lọ́ṣẹ tẹ́ máa lò mo láwọn kan tó da tẹ́lẹ̀ fi ṣe kí n tẹ́lẹ̀ fi tún skin yín ṣe àti face yín gbogbo ẹ̀yin tí face yín bá bọ̀ even ẹ̀yin tẹ́ bá fẹ́ cream èèyàn pupa mo ní cream tí kì í ṣe tèèyàn pupa gbogbo wa ò lè tóònù àwa kọ́kọ́ lè máa glow so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ glow tẹ́ kò fẹ́ máa glow tẹ́ fẹ́ maintain skin yín mo ní cream tẹ́ lè lò láti fi maintain skin yín cream wà tẹ́ lè lò ẹ̀yin tẹ́ bá jẹ́ chocolate bí chocolate yẹn kó máa dán gbìngbìngbìn bí nǹkan aláboyún mo ní cream tẹ́ lè lò ẹ̀yin tẹ́ bá wá jẹ́ black mo ní cream tèèyàn dúdú náà tí dúdú yẹn kàn máa dán
tí ò ní ṣì tó máa dùn wò mo ní cream tẹ́yin náà lè lò àti ọṣẹ àti face soap fún yín ẹ kàn sí mi ojú òní tiwa bákan náà gbogbo lówó ní Lady K African store gbogbo lówó store bẹ́ẹ̀ fẹ́ ra oúnjẹ ilé wa ó wà ńbẹ̀ tẹ́ bá fẹ́ wá sí store mi ẹ fi free ẹ máa bọ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ wá ẹ máa bọ̀ wá ẹ̀yin tẹ́ bá dé mọ̀ pọ́nà yín jí ẹ lè wá ẹ pè mí online má bá yín send ọjà gbogbo ẹ̀yin tẹ́ patronize fún Iléyá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ dẹ̀ patronize náà Ọlọ́run ọba olùbùkún á bá mi bùkún fún yín ẹ máa rí tajé ṣe ẹ máa rówó lò ẹ máa rówó lò tẹ́ máa fi lè wá patronize mi tẹ́yin náà dẹ̀ tún fi rí ṣe ilé ayé yín ẹ máa rówó now àwọn òkú èlò àdúrà lọ́lọ́kọ̀ òjọ̀kan àdúrà ló ń gba agbára kan ọdún yìí ti lọ o tọ́ba ní wọ́n ti ṣe achievement 1990 àmàlíà ọdún yóò tí ì parí ṣùgbọ́n yóò ṣẹ̀fẹ̀ dá sí méjì ni níbi táwọn kan ti jí gíráàpù ire ẹ mọ̀ pé àwọn ire kan wà nọ́mà ire tó máa ń bá ìbẹ̀rẹ̀ ọdún rìn àwọn kan ti gíráàpù ẹ̀ èèyàn kan á mọ̀ pé àyẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọdún yìí náà ni ó yẹ ṣẹ̀fẹ̀ pín sí méjì kó ṣáà tó parí màá rí ti tèmi ṣe jòkó síbẹ̀ kó máa ní wàá rí ti tẹ̀ ṣe má dira má múra sọ́rọ̀ ara ẹ̀ ẹ jẹ́ àmúra sọ́rọ̀ ara wa àdúrà ló ń gba agbára kọ́ sí ìṣe yóò bá ti tèèyàn jẹ́ tó bá dẹ̀ jẹ́ pé àwọn nǹkan protection àwọn cleanser náà ni gbogbo ẹ̀ ló wà available tí a lè lò àwọn lọ́fíńdà àdúrà wà èyí tẹ́ bá fẹ́ wẹ ọṣẹ ẹlòmíì máa ní tọ́wọ́ bá wẹ ọṣẹ white ó máa jẹ́ kára ayọ̀ àwọn mo ní àwọn iṣẹ́ tí mo fọṣẹ Ghana ṣe tó jẹ́ pé Ghana soap ni mo fi ṣe ó wà mo dẹ̀ tún ẹlòmíì àtúndì àwọn ò lè wẹ àwọn white soap àwọn joyous soap yẹn àwọn lọ́ọ̀sì àwọn blue soap àwọn ò lè lò tẹ́ bá lè lò yẹn Ghana soap wà tó máa jẹ́ kí skin yín kó wà pa ẹ̀yin tẹ́ bá sọ pé ẹ̀tí ẹ̀ fẹ́ lo ọṣẹ mo ní ọ́ìlì tẹ́ lè lò ọ́ìlì ṣẹ́gun wà ọ́ìlì àánú wà mo dẹ̀ ní lọ́fíńdà àánú lọ́fíńdà ìbùkún gbogbo ẹ̀yin mọ́mì mi business owner àwọn nǹkan tẹ́ lè lò nídìí ọjà yín tí business yín máa boost ṣé ilé ayé yìí èèyàn máa ń rí ní òní tẹ́ bá ti lo iṣẹ́ tíṣẹ́ ti píkì fún yín tẹ́ bá ti lò tán ẹ kàn sinmi díẹ̀ kẹtù renew ẹ̀ tí ẹ bá ti lo iṣẹ́ tó bá ti lè píkì fún yín tẹ́dẹ̀ ti lo iṣẹ́ yẹn tán ẹ sinmi díẹ̀ yẹn máa rẹpẹtẹ wípé everything ti wà okay kìnìkan ẹ máa rẹpẹtẹ ẹ kàn sinmi díẹ̀ kẹtù renew ẹ̀ òun lọ́ọ́ fi máa ní tẹ́yọ̀ bá yìnbọn èèyàn máa tún kìnì ewé tẹ́yọ̀ bá renew ó máa sọ̀kò ẹ gbọ́dọ̀ máa renew iṣẹ́ ni that is ilé ayé yìí àwọn oníṣẹ́ ibi tó bá rí pé ó ti dira wọ́n fi ẹlẹ̀ fífi tó fi ẹlẹ̀ yẹn ìbínú ló fi ẹlẹ̀ wọ́n lọ lúgọ síbì kan ni wọ́n wá fún ẹ ní time ìwọ ò dẹ̀ mọ̀ tí time yẹn bá wá pé tọ́rí pé yes ó ti túra lẹ̀ ó ti jókòó ti rẹpẹtẹ ó ti wò pé yes ọkàn ẹ ti balẹ̀ wọ́n wá rí fọ́ọ̀sì wájú tàtẹ̀yìnwá lọ wọ́n wá ní dọ́bù bọ̀ tí wọ́n bá ti mọ̀ wọn rẹ tí wọ́n náà rí inú ẹ̀ tó rí inú ẹ̀ ọ̀rọ̀ wọn wá padà dàbí ọdẹ tó ṣọ́ Olódùmarè orí àjà ló máa kú sí wọ́n wá kú síbi tó ti lúgọ tó ti ṣọ́ ẹ pé ẹ má wọ iṣẹ́ tó lò yẹn máa tó tán lára ẹ̀ à ń gbámú lójú pálí à ń gbámú kò ní rántí iṣẹ́ wọ́n wá kú síbẹ̀ so ẹ jọ̀ọ́ jẹ́ ká tọ́jú ara wa ṣẹ́rí ilé ayé maybe it's because I'm a spiritual somebody mo ti rí different cases different cases ni mo ti treat mo ṣe jọmọ kékeré a lot of things àwọn nǹkan bí tó wá jẹ́ pé máa sọ fún ẹ̀yàn pé wá ìtẹ́ wá ń mú wọn tó fi dábàá ìmọ̀ yín lọ́wọ́ lẹ́bí kí àwọn ọmọ ní ilé ayé bóyá torí èmi wá jẹ́ ọmọ ìyàwó òlì ni o bóyá torí ojú ọ̀nà ta fi mí sí láti ilẹ̀ ni mo ṣe mọ̀ pé ilé ayé èèyàn ń rẹpẹtẹ o èèyàn kì í ṣe kí ni mo pé èèyàn kì í rẹpẹtẹ òun ló máa ń mú babaláwo dífá ọmọ mú láti tún wọn tó tún fẹ́ ṣẹlẹ̀ láti fẹ́ mọ tó tún máa ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀run àbíkílẹ̀ tí pé yẹn wọ́n á tún ifá dá ní babaláwo máa tún dífá ọ̀run ọ̀run láti lè máa mọ tó bá tún fẹ́ ṣẹlẹ̀ láti lè máa mọ orú ìgbésẹ̀ tó bá tún máa gbé láti tún máa mọ orú iṣẹ́ tó máa tún ṣe bó ṣe wà fún babaláwo ló wà nínú Quran ló wà nínú bíbélì náà Bible jẹ́ kó yé wa pé máa fi àdúrà ra ìgbà padà torí búburú ní gbogbo ọjọ́ Bible ò jẹ́ kó yé wa pé ọjọ́ kan ọjọ́ ayọ̀ tí kò ní ibi bá ṣe máa sọ pé ọjọ́ ajé ó níbi tiẹ̀ bá ṣe máa ní ọjọ́ ìṣẹ́gun tó jẹ́ ọjọ́ ìṣẹ́gun ìyẹn ò ní kíbi má ṣẹlẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun o bá ṣe máa ń pe ní ọjọ́ àánú ni ó lọ́jọ́ ibi tiẹ̀ náà wà nú ẹ̀
bíbélì ó pé ó là fún wa ní búburú ní gbogbo ọjọ́ kò yọ ọjọ́ kan sẹ́yìn ìwọ wá lọ sinmi olórẹpẹtẹ pé mo ti lo iṣẹ́ ọkàn ti balẹ̀ kò séwu mọ́ kò sí kiri kan mọ́ pity will not pity himself bọ́rọ̀ ilé ayé ìṣeré ni ojú òní tiwa ẹ bá mi fọ́ ètò ìsíta ẹni tí tẹ bá fẹ́ máa bọ̀ wá sílé DK African Store ẹ̀yin dáàdì mi aṣọ wà ẹ̀yin mọ́mì mi aṣọ wà jewelry ó wà ẹni fẹ́ ra purse tí bá sọ fún yín pé lẹ́ni Saturday programu ẹlẹ́kẹta tí máa ṣe lẹ́ni rẹ̀ mo ṣe programu lé ní ṣọ́ọ̀bù títí mo rojọ́ mo tún dé ilé mo tún wá rojọ́ again ṣe èèyàn kan ló tún fẹ́ ra aṣọ tó ń ṣe mẹ́sẹ̀jì mi èèyàn kan ló tún fẹ́ ra ìjà yìí kí tí wọ́n kọ́ lọ́wọ́ àwọn tó fẹ́ ra pọ́ọ̀sì yẹn náà kí wọ́n kọ́ dá àwọn yẹn lò mo ti gbàgbé it is well with me.